In a bloody Odea my manche mamimba. Ingani awola woboshe womboe womboshe.
wọ́n á fẹ́ ní àga nẹ́ṣọ̀ wọ́n á fẹ́ ní àga ṣàlù àjẹ́ àgbà òkú àwọn ọmọ máa wù ní òkúgbà yẹn jù ẹwọ̀n náà ẹgbẹ̀ ṣe ní ẹ̀rẹ̀ ọ̀nà ẹgbẹ̀ ṣe lọ tí kò mẹ́ẹ̀bí náà wọ́n ẹgbẹ̀ símọ̀tì ẹgbẹ̀ àgbẹ̀ yẹ́ ìgbẹ̀wọ̀ ní ìwà sí ẹ̀rì ẹgbẹ̀ àgbẹ̀wọ̀ bẹ́ẹ̀ ní ẹgbẹ̀wọ̀ ìlànà bẹ́ẹ̀ ayé ẹ̀rùwá ẹgbẹ̀ wàsàkì àmì ẹ̀ alágbò ọgbọ́n tẹ̀máǹtẹ̀ wọ́n gbogbo àwọn méjì great prime minister bàákàṣí ní ẹ̀mọ́gbàrò bàákàṣí àmáyé ìgbẹ́ lójúmọ̀lẹ́ ìrò lásì ṣé akéèdè lè jẹ́ ìdè ìgbà fáyọ̀mọ̀ ọ̀pá yẹ́ ọ̀wà yorùbá ẹ̀ṣọ́ náà ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdí ọ̀pẹ̀lẹ̀wọ̀ jù níbi great prime níbi ìgbàlábẹ́ ó bá lọ jíjẹ owó àdínmọ́tẹ̀ lọ́wọ́ ìgbàlẹ̀ agbẹ́ wà regional minister ọ̀gbàlẹ̀ ọ̀nà alága owó ìgbàlẹ̀ ìgbèbí ṣòwò wáyé àwọn ẹgbẹ́ àgbẹ̀ àbáyé túbọ̀ àgbàṣe òwúrọ̀ wáyé tó àwọn ẹgbẹ́ ìgbàlẹ̀ èrò ayé àgbẹ̀ òwúrọ̀ wáyé àgbẹ̀ ìgbàlẹ̀ lẹ́yìn àwọn ẹgbẹ́ àwọn ọmọ ọmọ wa lẹ́yìn ẹ̀yà yẹ́ta ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀mí ẹ̀ṣọ́ ẹ̀ tí wọ́n yẹ ní ẹ̀rẹ̀ káyọ̀ ẹgbẹ́ ṣí ẹ̀kọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́mọ́tì wà jẹ́ owó ẹ̀sìn níṣẹ́ ọmọ ẹgbẹ́ ilé máa wà nínú ọ̀dọ́ òní àwọn aṣọ́jẹ́ owó ẹgbẹ́ rẹ̀ ó wà ní àwọn ọmọ ẹgbẹ́ lẹ́yìn wọn Legbe wọ́n ọ̀dẹ́kyẹ̀ wọ Makalo ní alábẹ́yìn jẹ́ngẹ̀ ní jìjìta ẹ̀gẹ́lẹ̀ wọ́n Makalo. Ẹ̀gẹ́kyẹ̀ náà former regional minister ọ̀yẹ́ ní former regional minister adìẹ kẹtàn regional minister adìẹ náà ọ̀yẹ́ ní ìjẹ́jà ọ̀yẹ́ wọn àwọn ọ̀dẹ́. Ọlọ́dọ̀ Joseph nílà ayé àbúdá nílẹ̀ náà di ẹ̀wọ̀n fún regent ẹ̀díẹ̀ náà. Ẹ̀kyẹ̀ náà ní àpéjọpọ̀ níjẹ́ ìnùmọ̀ àpàtúnjẹ lẹ́wọ̀n ẹ̀díẹ̀ náà. Wọ́n yẹ tẹ̀sí gbàtà àmàkyẹ lẹ́wọ̀n ẹ̀sọ̀tà ẹ̀mẹ́ jẹ́ ẹ̀díẹ̀ náà. Ẹgbẹ́ ẹ̀dítọ́ mi fi o. Ọ̀fọ̀ ẹ̀jẹ̀ wọ̀ original. Oyin àmàkyẹ wọ́n ẹ̀díẹ̀ náà. Yakubu àmàkyẹ ẹ̀díẹ̀ náà. Ìfúnẹ̀kọ̀ àmàkyẹ ẹ̀díẹ̀ náà. Ọ̀sùsẹ̀kyẹ lọ́wọ́ ẹ̀díẹ̀ náà. Ọ̀sùsẹ̀kyẹ ẹ̀díẹ̀ náà. Osu kọ̀tẹ́wúrọ̀mọ̀ lọ́wọ́ ẹ̀díẹ̀ náà. Ọ̀nyẹ́mi lọ sí fọ̀ lọ́wọ́ ẹ̀díẹ̀ náà. Tẹ̀sán gbàfọ̀ àkyẹ lọ́wọ́ ẹ̀díẹ̀ náà. Bàbá awọ ẹ̀díẹ̀ náà. Ọ̀yẹ́ ńlájọ ọmọ àjẹmẹ̀ ẹ̀díẹ̀ náà. Ẹ̀kọ́ méjì ẹ̀díẹ̀ ọ̀fẹ́ ẹ̀díẹ̀ náà. Ọ̀dẹ́kyẹ̀ ọ̀jà mẹ́ títìkyẹ̀ ní ayé àtọ̀gbà ẹ̀díẹ̀ náà. Afẹ́ wọ̀nyẹ́ ọ̀dẹ́kyẹ̀ wọ division commander lẹ́pọ̀ wọ police àlọ́ wọ security ìgbìyànjú fẹ́ yẹ̀díẹ̀ náà ẹ̀mí ọ̀dà wa àtọ̀ ẹ̀
ACP asamoah support eyi mo ga wa de tere yo le ko be e district commander mo de bi ene no e bi ene no wa ni wa mai ko e bi ene ni ko de sabo ni mo de sabo ni je nyo le wo e bi ene e chere so ni now ya mo e bi ene no wa yuri no Traveloi ni meke na me chemeke nyeme nyemi me ni epenachi ye gadangbe mi banye fenye de omanye ni mi ha inyemi me humanye keji nye bana na afole mene wachake mi Rivi TV inyemi yo hechele fi wa mene mi jimoni indomona ehale keji nye banu he woye nungwa kake nungwa nungami ni wodumo nungami deche woye nungwa ishona landing beach mene abule ishonye awowula agbe ni amako lo ekeba lo ni akabaye afile ni akaho pepele wonu woye bi ene keji nye bana wo shiche numo bokete lawe eye bi ene nungwa manje regional minister Accra regional minister ye bi ene agbene nungwa MCE ni Joshua bote lawo ye bi agbene nungwa MP ye bi kejo ba na wulo me asafo acheme mancheme osu asafo acheme hu ye bi ke manfe no mambi e babu ashi ni wo ba ye ne ke isobule mo ne odafe eni wa se ne wo me ni wule abakleke ni wo kane lo abo ni amekeba wo solemo ke wo yeli ke bo amoji ake lo ni amekeba ba fi ne efe lo baba o ni shian fe shian aneko ni ekeho ekpepele ni eyomu ni ka omanye ni omanye ba fe wo no omanye wa fe no twani omanye aba yo wa mori wa no akeho bo fe wo solemo tuwe ni kenu wa fe pe kenu mo kenenu wa ameyeli e ka ko be mi ye mene so wo o meni wo nyese esani wo fe wo bodo ni wo pe mi hanu wa ma fe afi na pe wo ba nyo ni na wo wo fe mo oje bo wa je nu wa yo nu ko ja na ajo wo wala bi no ya sere mo yemi so mo afi wo fe o de ye mojo akendo mo comment na ye bi this one match nyetue o inta change Chinese bi eba amenjano de na fi ba ka gbe ona go president never for pa ni mo fe o ba bonko numo iwa do school ni sanuwa mama oni sanuwa for pa off law won tu ko ma eni wo lo le be hu ko fe sa shipi eni sanuwa fe o ba chano bibini His Excellency before you say ba she ni daga 8 na yo le to mata ko ba fu 8 mi you take it all your challenges here na ba ye si on tu eni e promo na o ba ka je no fe no me se kenyamo ba fe wo fe ono yo anu wa do ko wo e do ka na ma mu fe isi wo si ko no e ko wa se je mi to anu ma de duro abajo wo fe Mandife ni wọ́n pè é bí ẹ bí ìbànyẹ̀dè mànyé ní hànyẹ̀ afi wọ́n sẹ̀ afi bẹ̀nẹ́ká bí wọ́n ṣe wọ́n yẹ ẹni wọ́n yẹ kẹ̀kẹ́ ṣí wọn nánà ya kẹ̀ṣẹ́ límọ̀ lọ́fíà nínú ọ̀bá wọ́n tẹ́lẹ̀ ẹ̀fẹ́ ìjọ ọmọ wọn ní wọ́n kàwọn nílé bá tà yẹ ẹ̀ṣẹ́ lí wọn náà fẹ́ ní dákẹ́dá kéwọ́ kẹ̀ṣẹ́
wo here no wo ka shida ni sa aha cho fi le efi o mi ake wo na bu amo e bi ene ejesu koko ke okwe afile na bu amo sroto ni wonye woka ke adisa ni efe si o wa ni efe because tree eni chumo ade adisa tree manchema tree luma tree fe eye Yehovah dem o se ni ije akeshinu wa ba pe ekome ke ocho abekunu wa agblakeba ocho ejiro nu wa agblakeba efe mambia se na mo loju wo se last year nu wo pe je neke wo bu awohina ke afine wo pe nu wo hina bu amo efa na eye mu fe last year sanu wona ke ake ma wo ya wo here wo ba da wo here nye lo ashi niji wo traditional leaders wo ba da me fe shi ka me fan wo fan ke wo ka wo mama cha ame mama na dan wo nya wo mi ohewa wo fi oshi ojuba wo chu ona ni sanu wo chu ha ko wo afine ke onye na no le akeshi no fi ana ni je otu ise ni Yehovah drum on na teni nu mo ko mo so le habu nu wa ma je mu so le habu no fi anu no ba fi e ba ye emu e ko me fe mo nu wo ye mi ne eje ko ye wo no fi anu nu wo fi o mi wo ke bule ke wo aha onupai ni wo gbe ke bi enu wo ba school ya afe o de he mo chu o fe no fi anu no ye mi e no damo nano ya ke ko chu lo jogba pro wo yen eye emu shi ko chu lo jogba pro wo ba ye emu ni wo ke wo he wale wo chi ke wo nya mo fe amo pro wo mi no peji man ni wo yo ke afobo ye bi e ji o bi o ba hin ji o ke o teshi no susu we no yo cho wo ko e o ba ke nje nuwa alo nje pro wo e wo ke wo fe lo jogba e ba hin ha wo fe oke wo he wale wonile wonyemo ke no fia no wo yo atwapro wo mane amashi me akenye member of parliament ke ha wo bi ha nya ni anya shida yo wa ko ya ma sa mo menjio parliament ni chumo jio bi ha ni nya ni anya shida no ni sane machuma hanye shinyeli ake ako nupa ke chokome ekpe ko yo tanye fi nyenye wale eye eku ami nani manye machulo duba luchumo le ye na ageshi iche be pata asimo le shino ni sana chue ni ko wode ni fe jenye solimo ye yele ke ku amo ye ngawo kenye ke chomo ni ya ke afine ka afi baba o ni aba yo adromo na ne baya no ni wo cham ni wo chuwa ni sa wo chuwa ko ye ra don cha Rumbi wale yo losani wo fe ko be bi ake moni yale ake se do wo ke o ya no la ko se do ni atoto ise akesi o pa fa sani onyo ba ni monitor to se to ni edo ya ko jaji e ka de so ake be kuku mi ne na keke na gba ni ba is about press conference ko na fe ye tesi ni je wo to na fo ni atem mi ake ngba ni matam ni gbe ke do mo bla yan na baby you mo pa mo to we are doing so ba no ba se no ba so ipe to wana ga bubu di mo na ba na bubu papa you dey five na me do so mo ne okay wo regional honorable and recording agesi you know fi oni igba te to mo fe to mo ni ba akilase e ko mo ni ewa ni wo wo pesi mo si ni wo fe ko mi to se ga da mi fe mo ni ga di ma se wo pe wo ta ba fa ni taru ma ya ba no child ale ago nyemege Ìbàdàn wa Ìbàdàn sí
ọkọ wọtashi wọjaji ka achi ego izage wọdimi nu eba nige wọtẹ abashira ni lọyin ọfẹ mọ ọkọ ya nushi obo. Media personnel wọ́n gbẹ ẹ̀yà ẹ̀ẹ́dì àyìnbó ní ẹ̀yẹ yà ẹ̀yà ẹ̀dì ìdí ìdí ẹ̀ ẹ̀kẹ́ máa lọ yà bá a sẹ́ni wọ́n yẹ wọ́n lé ọ̀yẹ́ ẹ̀yẹ lọ ẹ̀ ló kẹ́ wò hàn ìdílé rẹ̀ ní ẹ̀dí ọ̀sì ẹ̀yẹ ẹ̀dí sí ẹ̀ pẹ̀lú yọ ọ́ sí ẹ̀dí ó lẹ̀ ẹ̀dí sí tí n dáná àwọn ẹ̀ka ẹ̀ ẹ̀yìn tẹ̀mẹ̀ ní ẹ̀yẹ yọ̀ hàn mi àbá mi sí àmì kẹ́kùrẹ́ hàn mi bẹ́ àmà àpá mi àmà àpá kẹ́kùrẹ́ ẹ̀ tó dùn lọ́wọ́ ajẹ́jọ́ wa dẹ̀ tí wọ́n dábẹ́ bàbá rẹ̀ ẹ̀ ń tẹ̀sí ẹ̀ka ìdọ̀lẹ̀ ẹ̀ ń tẹ̀jọ́ lábà tẹ̀sí lọ́wọ́ náà tẹ̀sí ọ̀lẹ́sẹ̀ wọ̀ gbé ló ẹ̀ka mọ́ kánsì tẹ̀sí jà ní àkọ́fà yà kẹ́ tẹ̀sí máa jẹ́ aláàkẹ́ nàgbà yìí lè ṣí àmì ìlú ẹ̀jẹ̀kẹ̀fẹ̀ náà nàgbà tẹ̀sí olú ìyá ọ̀rọ̀ àná àmàjẹ wọ́n tẹ̀sí fẹ́ ẹ̀jẹ̀ jẹ́ ẹ̀fẹ́ ẹ̀jẹ̀ ọ̀tẹ̀ ẹ̀fẹ́ ẹ̀jẹ̀ ọ̀kùnrin nínú ẹ̀fẹ́ àmì ẹ̀jẹ̀ Shineke da asho eko na kwa ke asana babi kunu wo yawo hi bi wa muku wo ba da yo washi ake wo branta manche ye teshi ke original minister mene na ka eko me famous so mo wo jile wo ba cha no is a continuous process so le mo je ake ke wo shimbi ene wo ba cha richimo ne no ne wo yin wo gbina ye mi shemi ne tashi yako mami papa mama papa ni ebu ifeba ke fio ni ngo gboro wo sije ninu wa ke wa le se mami fe ade ake eko me fe mo ehia wa ade che ni bonu wo je shine wo ke ya hu ka tanano ake mankume bi ke kadangwe bi ka nyeme lele wo yo dase ake yo ame inone wona afina ke chake mo pi na ke chake mo ne ba cha no ke hawo yeso mo wo ke so mo anye MC o fa ne ba ko ni ye wo she no ke ba cha no yo ni fa fa ira do yo aba wo tu bi ane aba ke wo ye be so fe do mo na abemba si wo Abela dare ko na mama no gaja gaja akaka kama ba o ma anta pa
àìsàn akábọ̀sọ̀ báyẹ̀ ṣan wọ́n jẹ́ ní ẹ̀lẹ́ àyà ẹ̀bọ̀sọ̀ wọ́n jẹ́ fún ní àyà ẹ̀bọ̀sọ̀ adínàgbàdé ṣànàkó ayélujára kọfẹ́. Ayéjèjì ní fúlágùn ayéjèjì yé. Ìfúlágùn àìsàn ní ìgbà ọmọ ìyẹn náà tó èyí bá fò ṣúláṣúlá ní ẹ̀mí. Ìyẹn náà tó ní ká fò ṣúláṣúlá ní ẹ̀mí. Ṣúlá ìwọ́wọ́ ló ṣúlá mi pàdé mọ́kẹ́. Ṣúlá mi pàdé mọ́kẹ́. Mi kápá kò lè bá sùn mi ṣúlá kúndò lọ. Ṣúlá kúndò lọ. Kadama wa jila smae nungo chama wa jijange aye ma jange momo akaye ma jange odome dia me mashi ne dia mo mashi akase po cho jange sari po komodi po akase wa to be uni profo de bi atomo Dede wa òbí tí kò bí àwọn ajá ńlá lórí. Amájẹ nǹkan ọmọ bá ń lọ lọ́ọ́ àsomàgbé. Lọ́ọ́ àsomàgbé. Lọ́ọ́ wọ̀nba jẹ́mọ́ni lọ́ọ́ wọ̀nba o. Lọ́ọ́ wọ̀nba jẹ́mọ́ni lọ́ọ́ wọ̀nba. Akapọ̀nkan ẹ̀sì àwọ̀ yóò náà ẹ̀ kọ̀mẹ̀sì àwọ̀ yóò náà ẹ̀ mọ́mọ́. Akapọ̀nkan ẹ̀sì àwọ̀ yóò náà kọ̀mẹ̀sì àwọ̀ yóò náà. Àwọn ọmọ yà jẹ́ àwọn yóò jẹ́rẹ́. Òkú ẹ̀ láwàtẹ́ náà bàbá ẹ̀ kún sẹ́sẹ̀ mi. Bàbá ẹ̀ kún sẹ́sẹ̀ mi. Òkú ẹ̀ láwàtẹ́. Òpè nyankumle. Ope nyankumle, adarege na daroko. Adarege na daroko. Ope nyankumle, ope lele biele. Wacha meshi wala ngomwe. Wacha meshi wala ngomwe. Ope lele biele. Ope lele soso. Sàkúmọ́ kìrìmẹ́sọ òpè láyé òṣàlàyé mọ́mọ́. Ọdá kìrìmẹ́sọ pé láyé ṣàlàyé. Ṣàlàyé pé láyé. Chọ́ àlọ́ ọmọ nyàbá. Ode amae manche mamimba. Ingani awola woboshe womboe.